ẹ̀sùn lẹ́yìn kan fún ẹ jẹ́ bèbí sí suspense ni ya eléyìí pọ̀ o ẹ jẹ́ ìwé lẹ́yìn náà. Eskele mi. Bẹ́ẹ̀ lórí eléyìí bẹ́ẹ̀ni dúró jọ bẹ́ẹ̀ni dúró kílọ̀ṣì ó pọ̀ ó pọ̀ ó wà wájú. Ilé yàtọ̀ ilé yàtọ̀ ilé yàtọ̀ yóò jọba ta ìjọba kọ́ yóò jọba. Èmi ló yá orí fún bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. Bínú rẹ̀ bá ń dùn bí òdùn. Èmi ló yá rí bọ́ bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. Sọ fún mi, kí ni kókó ìfẹ́? Tá ò bá lè jọ̀gbọ́ra ẹ̀. Kí ni kókó ìfẹ́? Temi Naa, má kọ̀ tí ikú sí mi, má kọ̀ tí ikú sí mi, olólùfẹ́ mi. But Temi Naa, má kọ̀ tí ikú sí mi, má kọ̀ tí ikú sí mi, olólùfẹ́ mi. Darasimi, what exactly is going on? Ẹ̀gbọ́n mi wà nílé látàárọ̀, wọ́n jẹ́ tí jẹun. Jọ ṣe oúnjẹ kọ́ ló máa fi lògùn ni. Darasimi ṣé o kọ́ mo bá mi. Dípò ó ṣàlùyé pé ìgbà tó já wọlé ó dáyà já mi. Why tó ṣe wà nínú ilé yìí tí ẹ̀gbọ́n mi ò tí ì jẹ nǹkan kan látàárọ̀? Jọ sọ fún mi ṣé oúnjẹ kọ́ ló máa fi lògùn. Ṣọmọ ní sùúrù, ṣọmọ calm down, ṣọmọ gbọ́ tèmi náà, kí n explain am. Ẹ̀gbọ́n ẹ̀ mo ṣe tàárọ̀ mo lọ bá wọn, mama ẹ wá jẹun, mi jẹ, ok. Mo tún ṣe tọ̀sán, mama ẹ wá jẹun, mi jẹ. Jọ kí ni kí n ṣe? Ṣé kí n fi nù wọ́n ni? Ṣé wọ́n jẹ́ bébì? Ṣé kí n fi nù wọ́n? Because kò yé mi nígbà tó débi báyìí sí tó rọjú tó fẹ́ kù tó pariwo mọ́ mi. Okay. Ìgbà tọ́rọ̀ dẹ̀ ti wá rí bó ṣe rí yẹn, as a responsible wife that you are, ṣé ìṣe kọ́ ló yẹ kó pè wọ́n kó béèrè nǹkan tó fẹ́ jẹ kó dẹ̀ lọ ṣe fún wọn. Ẹ gbà mí o, mo ti get ibi tó ti ń bọ̀, so plan ẹ nìyẹn. Àti kí ló fi mí pè náà, ọmọ ọ̀dọ̀ ló fi mí pè nínú ilé yìí. Ṣé wà tẹ̀gbọ́n ẹ̀ ṣe plan ẹ̀ pé fẹ́ fi mí ṣọmọ ọ̀dọ̀? Kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ṣó fẹ́ pa mí ni? Pẹ̀lú nínú kí sóúnjẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kẹ́nìkan nípa wọn ò ní jẹun. Kọ́ nípa wọn ò ní jẹun kó wá níbi kí fi wọn abẹ̀ wọ́n kiri. Kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ṣé fẹ́ pa mí fọwọ́ tó ni mí ni? Ṣé mi náà ò lẹ́bí mi ni? Ṣé fẹ́ ṣe mí léṣe ni? Are you kidding me? No, are you kidding me? Wo orí mi kó tó fẹ́ mi o. Orí mi kó tó ní kó fẹ́ fi mí ṣèyàwó. Tó bá dẹ̀ jẹ́ pé script tí wà tẹ̀gbọ́n ìjọ kan lè kò lè wọ́ọ̀kì. Script lè yọ lọ pátì kò wà well played rárá because o lè ní kó fẹ́ fi mí ṣọmọ ọ̀dọ̀. O lè ní kó fẹ́ fi mí ṣọmọ ọ̀dọ̀ náà. Very good. Tó bá kẹ́gbọ́n ẹ̀ lára, ọmọ àwọ̀ kitchen yẹn bí ìrò bóyá mo ti kitchen yẹn for one day rí, ọmọ àwọ̀ bẹ̀ ọlọ́ba ti nǹkan tó fẹ́ dẹ̀ fún àwọn. Nice, well played, well rendered. O present ààrẹ, in fact, presentation is 100%. Why? Because ó dàbí ẹni kò ti prepare ààrẹ fún mi. O ti mọ̀ pọ́jọ́ ẹ̀ ní máa wá. O dẹ̀ ti wá ready pé okay o, nǹkan tí máa fún tó bá ti ń gbèlú mi, bẹ́ẹ̀ mi ṣe máa gbèlú rè, kò sí wàhálà. I'm a news flash, let me inform you right now that henceforth, I do not want you to cook anything for my sister again. Rárá fi wọ́n lẹ̀. As for me, èmi á wá bó ṣe máa jẹun láàárọ̀, lọ́sàn-án, lálẹ́ tí ò ní wọ́n lára tí wọ́n lè lògùn wọn lásìkò.
ṣó ti yẹ. ẹlẹ́gùn mo láìkì ẹ bó bá wù ẹ kó di kéétìrà ọ̀sán gbọ̀ngàn kó rá mi kó kọ́ mi bó bá wù ẹ ni kó ṣe. ẹ kò sí wàhálà tó bá dẹ̀ tún wù mí màá ní kí pa mi wá máa ṣe oúnjẹ fún wọn èmi ò dẹ̀ fẹ́ gbàrò yé call from anybody. tó bá wù ẹ kó pe sẹ́kẹ́tìrì ẹ pé pa bóyá kó rẹ́ sẹ́kẹ́tìrì ẹ náà kó wá. Ṣìkìrù ọkọ rẹ̀ kú ni. Fẹ̀sọ̀ máa jó ìjó ní nǹkan ọba fẹ̀sọ̀ máa jó ìjó ní nǹkan fẹ̀sọ̀ máa jó ìjó ní nǹkan Síkírù fẹ̀jọ̀ máa jó ìjó ní nǹkan fẹ̀sọ̀ máa jó ìjó. Ẹlẹ́dọ́jú àgbọ̀ wa ni tí ó dùn àyè kú ìsanwó nílùú mi ẹ fèrè sọ́wọ́. Ẹ rà sá o. Olórí búkú rédíò èyí o gbọ́ kankan ẹ rásá o ẹ pẹ́ àtàárọ̀ o àkùsí òní o my master ẹ rásá. You are welcome, sir. Dára sí mi. Dára. Kí ló ń ṣe lẹ̀? Dìde, ó yá dìde. Sorry. Yeah, let's go. Ṣé máa mú sí lẹ́nu? Sorry. Orúkọ tèmi ni Adékúnlé Adéìtẹ́. Mo jẹ́ aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ Woes Imperial Group. Yorùbá sọ̀rọ̀ ó pòwe. Wọ́n ní àgàdà ọwọ́ ó ṣe é bẹ́gẹdú. Àwọn náà ni wọ́n sì tún tẹ̀síwájú wọn pé àìsí ń bẹ̀ ń la ìbá wọn dá sí láti jọ́rí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan máa mọ̀ yànnàná máa mọ̀ pabìyín mọ̀ yàbìdún àwọn eré sinimá orí ìtàgé táwọn ọmọ ìyá wa nílẹ̀ Oòduà máa ṣe. Àmọ́ ṣe bí ìgbà téèyàn ń wá àwọn àṣìṣe tó bá wà ńbẹ̀ tí léèbó máa ń pè ní criticism. Ṣùgbọ́n wo gbò wá dijọ́ kan mo wá lọ sórí ètò ibi tí wọ́n ti ń ya àwòrán sinimá kan. Mo wá rí bí gbogbo wọn ṣe ń sá bí wọ́n ṣe ń ṣe kúbẹ́kúbẹ́ tó ní kálukú ń gbìyànjú kíkiní ilé ìdá. Ó ní ẹni tí ń mú ẹ̀rọ iná amúnáwá ń bẹ ńbẹ̀, ẹni tí ń ya kámẹ́rà tó di kámẹ́rà mú wà ńbẹ̀, àwọn òǹṣèré gan wọ́n wà ńbẹ̀, director gbogbo wọn, olùdarí akọ̀tàn continuity gbogbo wọn. Mo wá rí bí gbogbo wọn ṣe ń ṣe tí wọ́n ń làágùn bẹ̀rẹ̀. Ọjọ́ náà mo wá rí pé iṣẹ́ ńlá lórin kéwò. Àwọn ẹni wọ̀nyí wọ́n ń gbìyànjú kí la wá lè ṣe, báwo la ṣe lè ràn wọ́n lọ́wọ́ kó gòkè àgbà. Èyí ló fi wá já sí pé àìsí ń bẹ̀ ńlá ìbá wọn dá sí. A máa ṣe àwọn ètò tí ó mọ̀ gbé àṣà. Ẹ mọ̀ kí àṣà Yorùbá gan ti dáa. Àkùrọ̀ wa ti lómi ńlẹ̀ tẹ́lẹ̀ kójò tó rọ̀. Eré Yorùbá là mọ̀ ṣe o. Òyìnbó mọ̀ wà ń bẹ̀ ṣe mọ̀ kí láyé òde òní ṣàṣeyàn ló lè sọ Yorùbá àṣẹjú 5 láì fẹ́ ìbò bíi 6 kún. Àwọn Yorùbá tí ń bẹ ń dálẹ̀, àwọn tí ẹ̀ ń pè ní diaspora, àwọn dúdú wa tí ń bẹ ní Jamaica tí wọ́n wà ní Trinidad and Tobago tí wọ́n mọ̀ gbádùn àṣà wa. A mọ̀ tì sí wọn, wọ́n mọ̀ gbà, wọ́n mọ̀ ń pa àṣà wọn. Àwọn ọmọ tiwa gan táwa gan ń bí, a mọ̀ fi òye àṣà yé wọn ní ìṣe ìgbàlódé. Látàrí bẹ́ẹ̀ ẹ darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélujára lóríṣiríṣi bíi Facebook, bíi Instagram, bíi TikTok gan àti Twitter. Gbogbo rẹ̀ láwa ní lọ lójú àwòrán yìí o. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ ká jọ gbé àṣà Yorùbá ìlárugẹ.
You've been drinking? You're drinking now? Yes, like of madam. Ilẹ̀kùn eléyìí ò sí o. Kí ló gbé síbẹ̀ tó falẹ̀kùn bẹ́ẹ̀ ni tó fẹ́ jálẹ̀kùn. Rárá, mo ṣe bí ẹ̀yin àti màdàmú lẹ́jọ́ dé pé kémi ò sílẹ̀kùn fún wọn kí wọ́n fẹsẹ̀ lélẹ̀ kí ọkọ̀ rí òkè kí lèmi ní sílẹ̀kùn sí. Èmi àti ẹ̀ lájọ kúrò lé láàárọ̀ ìyá mi tó wẹ́ expect kémi àti ẹjọ́ máa bọ̀ lé lálẹ́. Ṣé ẹ̀ rí wọn ni? Èmi ló yá orí fún bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. Bínú rẹ̀ bá ń dùn bí òdùn. Èmi ló yá rí bọ́ bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. Àtùpàgbépo nílẹ̀ fẹ́lẹ́pọ̀. Ẹlẹ́ẹ̀kọ́ ọ̀run pọ̀ lọ́wọ́. Àtùpàgbépo nílẹ̀ fẹ́lẹ́pọ̀. Ẹlẹ́ẹ̀kọ́